ìwọ tó ń sọ̀rọ̀ pé ṣé dandan ni kẹ́ wá sórí social media wá sọ̀rọ̀ ni ṣé dandan ni kẹ́ ìran sí ìyàn ni. Nígbà míì tí wọ́n bá pe àwọn celebrity wọ̀nyí lórí fún pé mo rí ìran sí yín mà, mo rí ìran sí yín sà, mélòó nu wọn gan ló máa gbà, especially ní generation tàwa tó jẹ́ pé olè everybody, olè ti kún gbòòrò, 419 ti kún gbòòrò, 410 ti kún gbòòrò. So you must understand pé nígbà míì àwọn èèyàn tó ń give message wọn, the only means they have is the social media. However, I am not saying that every prophecy or every messages àbí messenger tí wọ́n give lórí social media ló true. Ẹlòmíì kàn fẹ́ fi trend ni. Okay, tẹ́ bá wo social media lẹ́nu ọjọ́ mẹ́ta báyìí, a lot of people kan sọ lórí prophet Akọgun. Ẹ̀yin tèmi àtúntì débi àṣẹǹdé prophet Múyìwá Akọgun ó ti tẹ̀síwájú láti máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òun pẹ̀lú Lizzy Anjorin gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ àwọn rògbòdìyàn tí ó wà lẹ́rìn àwọn méjèèjì. Ẹ̀yin yan wa wàhálà ló tún ṣẹlẹ̀ báyìí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arákùnrin yìí tí ó ní láti sọ ní àárọ̀ yìí. A lot of them they just want to trend with the name. And mo máa ń sọ fún àwọn èèyàn, àwọn kan máa ń sọ pé wòlíì Akọgun ṣé celebrity nìkan lè máa ń ràn sí ni. It is because you have never had one-on-one encounter with me. Now, ohun tí wọ́n pè ní wòlíì Akọgun tí ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀, a lot of prophet tó kàn wá sí social media tó sọ̀rọ̀ onírọ́ ni gbogbo yín, arrange prophecy tẹ́ ẹ̀ sọ káàkiri kò jẹ́ kẹ́ mọ̀ pé original wà níbì kan. Mo ti sọ lẹ́ẹ̀kan ní first video, tó bá mọ̀ pé wòlíì ni ẹ́ tó dẹ́ lójú pé kì í kàn ṣe wòlíì because pé gbogbo wòlíì kọ́ láríran. Mo ti sọ fún yín pé ohun tí wọ́n fi ń dá wòlíì àríran mọ̀ nílàjẹ tí mo ti wá ni wípé wọ́n máa ń ṣe test fún wa ká tó graduate ní prophetic school. When you go for prophetic training, wọ́n lè mú èèyàn níwájú ẹ pé gbogbo yẹn wá sọ ìran nípa ẹni kí lè rí. Everybody abẹ́rẹ́ sí ní sọ̀rọ̀. Ìwọ tó bá sọ̀rọ̀ tí ìran ẹ̀ ò bá tálì pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sẹ́ni yẹn, o ti fail course yẹn for that year. You will have to come back the following year. Go and ask from anybody to buy your more Elijah to attend the Zion Church, dada. This is where we gain the gift from. Ìbátá gba gift yẹn tán mo tún wá kàwé pẹ̀lú ẹ̀, ó broad knowledge mi. That's why gbogbo àwọn ọmọ wòlíì tó kọjá under the tutelage of Prophet Múyìwá Akọgun, I am proud of them anywhere I get to. So these are one of the things to gbọ́dọ̀. And má gbàgbé pé mo sọ pé bọ́n give message fún ẹ, whether it is true or not, you have a role to play in that message, whether it will come to pass or not. Ọlọ́run tó mú message yẹn wọ́n náà ní role, wòlíì náà tó ríran sí òun náà ní role. Mẹ́tẹ̀ẹ̀ta ni ó ṣiṣẹ́. Now, wá gbọ́ mi. Mo mọ̀ pé a whole lot of people have any questions lórí àwọn kan tí mo ti sọ yìí. If there is any question you want to ask, o gbọ́dọ̀ understand pé bí ayé ṣe ń advance, iṣẹ́ Olúwa ní ìdàtí advance. Pẹ̀lú iṣẹ́ wòlíì ẹ o gbọ́dọ̀ advance pẹ̀lú ẹ. Má kàn jáde máa bẹnu àtẹ́lu àwọn èèyàn lórí pé ẹ lágbájá sọ̀rọ̀ fún lágbájá, tàmẹ̀dù sọ̀rọ̀ fún tàmẹ̀dù. Èdìdí ohun tí ò bá yí ẹ òpè ló jẹ́ nínú ẹ̀. I have traveled far and wide looking for knowledge, searching for wisdom. Mo ti lọ kúrò nílẹ̀ Yorùbá, ilẹ̀ Ìgbò, ilẹ̀ Haúsá, ohun tí wọ́n pè ní ẹ̀mí Ọlọ́run lọ́dọ̀ tiwọn mo ti ní òye ẹ̀. Mo ti kúrò láàrin àwọn aláwọ̀ dúdú bọ́ sí aláwọ̀ funfun, ohun tí wọ́n understand nípa spirituality mo ti mọ̀. Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé aṣọ tá a wọ̀ yìí bí ó ṣe ní medical effects àti medical use àti medical benefits, physical benefits and social benefits fún ènìyàn, bó dẹ̀ ṣe ní danger náà medically, socially sí èèyàn, bẹ́ẹ̀ náà ló wà spiritually. Irun téèyàn ń gẹ̀ yìí bó ṣe ní medical, the good parts and the bad parts medically and socially, bẹ́ẹ̀ náà ló wà spiritually. Share video ìkákàkiri. I'll be bringing in another new videos.